mo kí yín nílé lóko àti lẹ́yìn odi bàbá ti ríra ẹni tó jọ mẹ́ta ẹ̀kọ́ àti làkìrà ẹni bá ṣìkọ̀ tí ọ̀kíni kú lé òun náà ti fi jẹ̀lẹ́ńkẹ́ pàdánù káàbọ̀ ni o. mo kí gbogbo olólùfẹ́ àdìtú ọ̀rọ̀ Olódùmarè nílé o lóko àti nílẹ̀ adúláwọ̀ títí tó fi dé jákèjádò gbogbo àgbáyé pátápátá. ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ sì tún kú ajálẹ́ gbogbo ibi tí kéèké mẹ́ba ti bá yín àti àsìkò tó bá ka yín mọ́ kí mọ́ dènà pẹnu. ìkìlọ̀ ní ètò mi ò ní jẹ́ sí gbogbo ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò, aṣọ́bodè, àwọn tí ń rí sí ìwọléwọ̀de èèyàn àtẹrù tó ń jáde tàbí wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà tàbí sí ìlú olómìnira tá ń pè ní Benin Republic tí bọ́dà tí ń bẹ lágbègbè Ìdíròkò, sí gbogbo ẹ̀yin immigration officers, Nigerian police officers, custom officers, Nigeria Army, road safety, Nigeria civil defence, àtẹ̀yìn dírọ́gì, pàápàá jùlọ àwọn kan bẹ tán máa ń pè wọ́n ní cowboy, bí cowboy ni, bí cowboy sì ni, bí cowbell sì ni. èmi ò mọ̀ tiẹ̀ kókó mọ pípé rẹ̀ gan-an kí n bẹ̀rẹ̀ látòrí àwọn cowboy yìí. bẹ́ẹ̀ bá sì ní cowboy ní bíbí ara tèmi ló ṣe, nítorí gbogbo àwọn káà tí ń lọ sọ́nà Ìdíròkò bọ́dà láti Owódé tàbí láti Ṣàngó tàbí lọ sọ́nà Owódé láti Ìdíròkò ń làwọn cowboy yìí ó rí dájú pé àwọn gbowó lọ́wọ́ wọn láì ṣiṣẹ́ sáwọn ẹni ẹlẹ́ni lọ́wọ́. cowbell lèmi tiẹ̀ kọ́kọ́ ń pè wọ́n. ìjọ tí wọ́n kọ́kọ́ ṣe àkíyèsí àwọn ọ̀daràn dánadáná yìí ni mo rọ́mọkùnrin kan nínú wọn pẹ̀lú irùngbọ̀n bíi tewúrẹ́ òbúkọ àbọ́pá láàrin ọ̀nà pẹ̀lú kòmọ̀ lọ́wọ́ bíi tọ̀kan lára àwọn akọni méje tó lọ sínú gbórúnmọlẹ̀ nígbà náà lọ́hùn nínú ìwé ògbójú ọdẹ nínú gbórúnmọlẹ̀. tọmọkùnrin yìí sì bẹ̀rẹ̀ sí fún wàrà màálùú jẹ tọ̀ràtọ̀rà tó sì ń ranjú wọn bí ẹni tó gbọjọ́ kú. ọ̀míràn nínú wọn a sì máa wọ́ irin gánmúgánmú eléṣó jáde sẹ́nu ọkọ̀ tí bá ń kọjá lọ. ẹ̀yin olójijì ni o, bí ẹni tó ṣálárò. mo lè fi gbogbo ẹnu pè wọ́n lọ́daràn dánadáná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ dákun ẹ̀yin cowboy tí ń dáná lọ́nà Owódé sílùú Ìdíròkò tí ò bá ṣiṣẹ́ níta mọ́ iṣẹ́ àgbẹ̀ ńkọ́? ṣe bẹ́ẹ̀yàn náà làwọn ọlọ́kọ̀ tẹ́ tó ń dákún ṣòro wọn, tàbí kẹ́yìn náà lọ rèé kọ́ bí wọ́n ṣe ń gọ̀kadà. iṣẹ́ ọwọ́ sì pọ̀ jáǹtìrẹrẹ. ẹ bá lọ wá ṣẹ́ṣe kó tó pẹ́ jù fún yín, nítorí owó ogún ológun tẹ́ ń gbà wọn kò lè ṣèṣe oore lára yín tàbí lára ọmọ tẹ́ ẹ bá bí àtẹ̀yìn àtàwọn tó rán yín níṣẹ́. ṣé ẹ fẹ́ gbọ́? ilé tá a bá fi tọ́mọ ìrì ní òwò. àmọ̀ràn mi sẹ́yìn tẹ́ pera yín ní cowboy yìí, ẹ̀yin tẹ́ pera yín ní cowboy ọ̀ràn tẹ́ńbẹ́ lópòpónà Owódé sí Ìdíròkò lórí àwọn owó àfipágbà lọ́wọ́ àwọn ọlọ́kọ̀ láàrin Owódé sí Ìdíròkò tàbí kí n pè ní Ìdíròkò sówódé. ẹni pé ó bẹ́ẹ̀ bá ti gbowó òòjọ́ yín tán ẹ yá tètè lọ rèé fi mogbó tàbí kẹ́ ẹ fi mògógóró tàbí kẹ́ ẹ lọ rèé fi gbáwọn aṣẹ́wó. ẹ bá dákun kẹ́ ẹ má fi owó yìí tọ́jú aya tàbọ́mọ àwọn ọmọ tí ọmọ kan, nítorí kò ṣeré kankan tẹ́ ẹ lè jẹ́ mbẹ́. kìí ṣe pé o law of karma ni, kìí ṣe tó ń ṣẹ̀bi ẹ̀yin gan náà tààràtààrà o. bí kìí bá ṣe àwọn kàńdánù rẹ̀ sí tàbí ká pè wọ́n ní àṣàwọ̀ tàbí èpò tí ń bẹ láàrin àlìkámà, àwọn Nigeria immigrations, Nigeria police officers, civil defence àtàwọn Nigerian army tí wọ́n ń bẹ àwọn cowboy yìí níṣẹ́. ẹ dákun Nigerian army ṣe ti gbàgbé ìyá ajá jì ni. aṣọ tẹ́wọ̀ sọ́rùn kìí ṣaṣọ tí wọ́n ń rà lọ́jà. ṣe é ṣe mọ̀ báwọn cowboy ti raṣọ yín fín. nígbà jẹ́ pé ẹjọ́ ń jẹ ẹjọ́ mọ ni bloody civilians lásánlásán. àbẹ́yìn Nigerian police ti gbàgbé pé wọ́n eré ráǹkì yín rà lọ́jà ni. bẹ́ẹ̀ náà lẹ́yìn custom officers àti immigration officers, civil defence ńkọ́. iṣẹ́ tíjọba orílẹ̀-èdè yín tẹ̀ ń pè ní Nàìjíríà ràn yín mọ́ lọ́nà Owódé sí Ìdíròkò. ṣiṣẹ́ tó yẹ kẹ́ ẹ máa ṣe ń bẹ̀rẹ̀ ń ṣeun. ọ̀pọ̀lọpọ̀ yóò wá lọ rèé jókòó tàbí máa sùn lábẹ́ ilé àfimọ̀ ọ̀pẹ kọ̀ọ̀kan. àwọn cowboy yóò wá lọ rèé máa fi kùmọ̀ lu ọkọ̀ ọlọ́kọ̀ nígbà tí wọ́n bá ti fagbó wọn yó tán. odidi ọkọ̀ olówó iyebíye ọ̀nẹ́jọ wọn lójúmọ́ ẹ̀mọ́ gbọ́ gbà kùmọ̀ ni wọ́n fi ń lu ọkọ̀ ọlọ́kọ̀.
wọn ò sì rí wọn bú ńgbà tíran wọn ò ra táyà ọkọ̀ kan rí. Bágbófinró kan bá ṣèṣì yọjú sínú ọkọ̀ tí bá ń bọ̀ tó bá rójú tó ṣàjèjì kan, àgàgà tọ́jọ́ ọmọkùnrin àbọ̀mọbìnrin tójú ẹ̀ bá gún régé, èèbó kan òjijì lẹ́kàn déédéé gbọ́ lẹ́nu wọn. Ẹ mọ̀ gbọ́ parks my friend parks. Wọ́n wàá ranjú kankan bí olójú kan ṣènáwó nígbà tọ́kọ̀ náà bá páàkì tán. Èèbó ẹlẹ́ẹ̀kejì tẹ́ gbọ́ lẹ́nu wọn rèé o. From where to where? Kìí kúkú ṣe pé wọ́n fẹ́ ṣiṣẹ́ wọn bí iṣẹ́, bí ìṣe gbówó àpò onítọ̀hún ni wọ́n fẹ́ kú. Ẹ̀bẹ́ lẹ́yìn ó bá sì fọ́ọ̀lù sí wọn lọ́wọ́, gbọ̀ngbọ̀n tí bá ń bẹ lápò onítọ̀hún gẹ́gẹ́ bí owó ni wọ́n gbà pátápátá. Àmọ́ lójú àánú kan tí wọ́n máa ń ṣe láàrin ọ̀hún, wọ́n fún onítọ̀hún lẹ́gbẹ̀rún kan nínú owó tó bá gbà lọ́wọ́ rẹ̀, wọ́n fún ní 1000. Èyí ò ní ògbó onítọ̀hún padà ṣòwò dé tàbí kó gbé dédì ìrókò. Ẹ dákun ẹ̀yin tẹ́ pera yín lọ́mọ Nàìjíríà, ìyélé yìí bójúmu. Ṣé ẹ mọ̀ pé bí bírèkì ọkọ̀ bá fẹ́ẹ̀lì tọkọ̀ náà sì rán yín lọ sọ́run àrèmabọ̀, kìí ṣẹ̀bi ọlọ́kọ̀. Nítorí ìdajì owó tọ́lọ́kọ̀ ń pa lóòjọ́ iná ńlẹ̀ ti gbà lọ́wọ́ wọn. Wọ́n ó sì repo sínú ọkọ̀, àwọn náà ó fẹ́ rówó mú lọlé nítorí wọ́n fàyà àtọmọ sílẹ̀ sínú ilé. Ẹ dákun, bí bírèkì ọkọ̀ orí èèyàn báyìí bá jẹ, ṣé wọn ò ní máa mánéèjì ẹ̀? Látàrí eléyìí, ó lè ṣokùnfà kí bírèkì ó fẹ́ẹ̀lì, ọkọ̀ náà sì kọlù yín kó pa yín dànù, tàbí kó rán àwọn kámbọ̀ òfò yín lọ sọ́run alákejì. Bó o sì tún ní tàwọn ìyá àgbàlagbà tí wọ́n ń lọ rèé rajà. Kódà àwọn ìyá kan máa ń lọ láti ìlú ìrókò tó jẹ́ pé gbogbo lílọ wọn gan ò lówó dé. Ọjà kan tí ń bẹ ká tó dówó dé ni wọ́n ń lọ tán ti lọ rèé rata. Ata tí wọ́n mọ̀ tà ńgbà wọ́n bá sì tó ń padà bọ̀, tàbáwọn ìyá tí wọ́n lọ rèé ṣàbẹ̀wò sọmọ wọn nílùú mi tí wọ́n bá wá ń padà bọ̀, ẹ sì tún gbowó lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ bá rí tí wọ́n bá ń dìbò látọ̀dọ̀ ọmọ wọn, bẹ́ẹ̀ bá ráta àbí tìmọ́tì lásán lẹ́yìn ọkọ̀, dandan ni kẹ́ gbàdájì owó tí wọ́n fi rà lọ́wọ́ wọn. Ẹ dákun, ṣé ó yẹ káwọn ayé tí ń ṣe yán ti padà lẹ́yìn yín ni? Bẹ́ẹ̀ bá níyà nílé ń bẹ láya lọ́ọ̀dẹ̀, ẹ bá sì ro tàtúbọ̀ tán o. Wọ́n ní ìlèmí àdìtú ọ̀rọ̀ Olódùmarè sì wá gbá yín ná. Mo ti lọ́pọ̀lọpọ̀ fídíò yín lọ́wọ́ fún security purpose iṣẹ́ yín. Wọn ò tí ì ní fi kankan síta báyìí, wọ́n sì fi pamọ́ ná. Wọ́n ó wo ojú ilẹ̀ fọ́jọ́ mẹ́ta kan kí n tó wá fi síta. Pẹ̀lú àwọn àìjẹbẹ̀rí tí Fàbíàyà tẹ̀ ń pè ní kámbọ̀ì, àwọn ọmọ ìta tẹ̀ wá kó sí títì kí wọ́n máa gbowó lọ́wọ́ àwọn ọmọ ọlọ́kọ̀. Wọ́n ṣẹnu dédé sí bíbá yìí ná. Mo ṣe ń padà bọ̀ lórí ọ̀rọ̀ yín, ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Bí wọ́n bá relé, aya mi ó sọ̀rọ̀, orogún lé ó sì gbárata. Èmi ni wọ́n mọ wá, ẹ̀yin ni wọ́n sì máa bá. Ojú yín tẹ́ fi ń wò mí yìí, ojú yín ò ní relédè yín o. Àwọn dókítà ò ní ṣèwọ́ ọ̀ràn lórí ojú yín, nítorí pé báwọn dókítà ó bá ṣèwọ́ ọ̀ràn lórí ojú èèyàn, wọ́n sọ pé kátàráìtì, gílákómà, oríṣiríṣi ègbò ńláńlá ni wọ́n mọ̀ gbé kalẹ̀. Dókítà ò ní ṣèwọ́ ọ̀ràn lórí ojú yín, ojú yín ò ní relédè yín mọ̀ wí o. Etí tẹ́ ṣe fi ń gbọ́ mi, etí yín ò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Ẹ ṣé mo dúpẹ́ o.